Èyí ni ètò Iri Òwúrọ̀ níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Ámósì orí 3 ẹsẹ̀ 1 títí dé 15. Ó kà báyìí: Ẹ gbọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run ti sọ nípa rẹ̀, ẹ̀yin ènìyàn Ísírẹ́lì, nípa àwọn ìdílé tí mo mú jáde láti Íjíbítì. Ìwọ nìkan ni ẹni tí mo yàn nínú gbogbo àwọn ìran ayé yìí. Nígbà náà, èmi ó jẹ ọ́ níyà fún gbogbo ẹ̀ṣẹ̀ rẹ. Ẹni méjì a lè rìn pọ̀ láì jẹ́ pé wọ́n ti pinnu láti ṣe bẹ́ẹ̀. Ǹjẹ́ kìnìún yóò á bú ramúramù nínú igbó bí kò bá ní ohun ọdẹ? Ọmọ kìnìún yóò á ké jáde nínú ihò rẹ̀ bí kò bá rí ohun kan mú. Ǹjẹ́ ẹyẹ ṣubú sínú okùn ọdẹ lórí ilẹ̀ nígbà tí a kò dẹ okùn ọdẹ fún un? Okùn ọdẹ á lè hù jáde lórí ilẹ̀ nígbà tí kò sí ohun tí yóò mú. Nígbà tí ìpè bá dún ní ìlú, àwọn ènìyàn kò ha bẹ̀rù? Tí ewu bá wà lórí ìlú, kò ha ṣe Olúwa ni ó fà á? Nítòótọ́, Olúwa Olódùmarè kò ṣe ohun kan láì fi èrò rẹ̀ hàn fún àwọn wòlíì ìránṣẹ́ rẹ̀. Kìnìún ti bú ramúramù, ta ni kì yóò bẹ̀rù? Olúwa Olódùmarè ti sọ̀rọ̀, ta ni lè ṣe àìsọ àsọtẹ́lẹ̀? Ẹ kéde ní ààfin Aṣdodu àti ní ààfin ní ilẹ̀ Íjíbítì. Ẹ kó ara yín jọ sí orí òkè ńlá Samaria, kí ẹ sì wo ìrọ́kẹ̀kẹ̀ ńlá láàrin rẹ̀ àti ìnilára láàrin àwọn ènìyàn rẹ̀. Wọn kò mọ̀ bí wọ́n ṣe ń ṣe rere, ni Olúwa wí, àwọn ẹni tí ó gba àwọn ìwà ipá àti olè sí ààfin rẹ̀. Nítorí náà, báyìí ni Olúwa Olódùmarè wí, àwọn ọ̀tá yóò pa ilẹ̀ náà run, yóò wó ibi gíga yín palẹ̀, a ó sì ba ààfin rẹ̀ jẹ́. Èyí ni ohun tí Olúwa wí: bí olùṣọ́-àgùntàn ti ń gba itan méjì kúrò ní ẹnu kìnìún tàbí ẹ̀là etí kan, bẹ́ẹ̀ ni a ó mú àwọn ọmọ Ísírẹ́lì tí ń gbé Samaria kúrò ní igun ibùsùn wọn, ní orí àga ìrọ̀gbọ̀kú wọn ní Damasku. Gbọ́ èyí kí o sì jẹ́rìí nípa ilé Jákọ́bù, ni Olúwa wí, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ní ọjọ́ tí mo fìyà jẹ Ísírẹ́lì lórí ẹ̀ṣẹ̀ wọn, èmi yóò pa pẹpẹ Bẹ́télì run. Ìwó pẹpẹ ni a ó ké kúrò, yóò sì wó lulẹ̀. Èmi yóò wó ilé òtútù lulẹ̀ pẹ̀lú ilé ooru. Ilé tí a fi eyín erin ṣe lọ́ṣọ̀ọ́ yóò ṣègbé, a ó sì pa ilé ńlá náà run, ni Olúwa wí. Má ṣe já Ọlọ́run kulẹ̀. Wòlíì Ámósì fi àwọn ìdí rẹ̀ tí Ọlọ́run yóò fi dá àwọn ènìyàn rẹ̀ Júdà àti Ísírẹ́lì lẹ́jọ́ hàn wá nínú ẹ̀kọ́ kíkà yìí. Ní ẹsẹ̀ 1 títí dé 2, a rí i pé Ọlọ́run ti ṣe ohun tí ó pọ̀ fún àwọn ọmọ rẹ̀, ó sì ń béèrè púpọ̀ ní ọwọ́ wọn. Wo Lúùkù orí 12 ẹsẹ̀ 4 títí dé 52. Wọ́n lérò pé yíyàn tí Ọlọ́run yàn wọ́n fẹ́ kò lè jẹ́ kí ìdájọ́ Ọlọ́run wá sórí wọn. Ṣé àwa pẹ̀lú kò máa ṣe irú àṣìṣe kan náà lónìí? Ẹsẹ̀ 3 títí dé 6. Bá òwe Yorùbá kan mu pé ẹkún ló mú ikún wá. Èyí ni pé láìsí ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́, ìṣẹ̀lẹ̀ ìkejì kò lè ṣẹlẹ̀. A tún rí i pé Ọlọ́run kì í fi àṣírí rẹ̀ pamọ́ fún àwọn ìránṣẹ́ rẹ̀, àwọn wòlíì. Ẹsẹ̀ 7 sí 8. Ọlọ́run kéde ìdájọ́ sórí àwọn ènìyàn rẹ̀. Ẹsẹ̀ 11 títí dé 15. Lẹ́yìn tí ó ti pe àwọn aládùúgbò wọn jẹ́rìí gbé wọn. Ẹsẹ̀ 9 títí dé 10. Nítorí pé wọ́n já Ọlọ́run kulẹ̀. Àdúrà: Olúwa, jẹ́ kí àti ṣe ìfẹ́ rẹ rọ̀ mí lọ́rùn, kí n má bàa já ọ kulẹ̀. Àmín.